kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ lè má tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ ẹ̀ lè má wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. èèyàn mẹ́rin míì ni ajínigbé tún pa ní Mọ̀wé kì í ṣe sọ́jà nìkan o iléeṣẹ́ ológun ó ti kéde síta báyìí o yàtọ̀ sí sọ́jà kan tí ìròyìn sọ pé àwọn ajínigbé tó sọ̀rọ̀ bí agbọ́n ní Mọ̀wé ìpínlẹ̀ Ògùn pa lọ́jọ́ ajé iléeṣẹ́ ológun ẹ̀ka tìpínlẹ̀ Ògùn ti fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti pa èèyàn mẹ́rin míì o nínú àtẹ̀jáde tí ọ̀gágun Ìdẹ́rẹ́gì Samuel Àkàrí igbákejì ọ̀gá tó ń rí sí ìkéde níléeṣẹ́ ológun 35 Artillery Brigade Alámọ̀lá nílùú Abẹ́òkúta fi síta ló ti ṣàlàyé pé ikọ̀ ológun 35 Artillery Brigade pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ọlọ́pàá jọ sowọ́pọ̀ kojú ìjínigbé kan níbi tí wọ́n ti fẹ́ jí àwọn òṣìṣẹ́ ọmọ ilẹ̀ China kan gbé lábúlé Mágbàá Mọ̀wé níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé nípínlẹ̀ Ògùn ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ 9 oṣù kẹfà ọdún 2026 yìí nígbàtí àwọn afurasí ajínigbé dènà de àwọn agbófinró lásìkò táwọn agbófinró náà ń gbìyànjú láti dáàbò bo àwọn òṣìṣẹ́ tó ń wáyé pẹ́ ìjà ńlá bẹ́ sílẹ̀ ìbọn bẹ̀rẹ̀ sí ní ró lákọlákọ nígbà náà ni àwọn agbófinró pa ọ̀kan lára àwọn alátakò náà ó tẹ̀síwájú pé àwọn èèyàn yòókù wọ́n sá lọ nípa gbígba ojú igbó lọ sójú ọ̀nà odò Ògùn gẹ́gẹ́ bí ọ̀gágun Ìdẹ́rẹ́gì ṣe wí àwọn ajínigbé yòókù sá lọ lójú ìjà náà ṣùgbọ́n wọ́n kó èèyàn 5 lọ láti fi dáàbò bo ara wọn ó ní wọ́n ṣe léyìí kí àwọn sọ́jà má bàa lè yìnbọn mọ́ wọn ni wọ́n fi àwọn èèyàn náà sódì sí ara wọn nítorí ìbọn ológun wọ́n padà pa 4 o nínú àwọn èèyàn tí wọ́n gbé lọ náà kí wọ́n tó lo ọkọ̀ ojú omi sá lọ ọ̀kan lára àwọn tí wọ́n mú lọ tó ráàyè sá mọ́ wọn lọ́wọ́ ṣàlàyé pé àwọn ajínigbé gbé òkú èyí tó kú lára wọn lọ nínú ìkọlù náà ni sọ́jà kan ti pàdánù ẹ̀mí rẹ̀ bí Ìdẹ́rẹ́gì ṣe wí nígbà tí sọ́jà kejì farapa ó ní sọ́jà kan kú o sọ́jà kejì sì farapa àwọn ọlọ́pàá 2 náà farapa pẹ̀lú ọta ìbọn tó bá wọn o ó fi kún pé àwọn ti gbé òkú sọ́jà tó dolóògbé náà lọ sí ibùgbókùsí tó jẹ́ ti ìjọba ní Ṣàgámù pẹ̀lú òkú àwọn èèyàn tí àwọn ajínigbé náà pa àwọn tó sì farapa ń gba ìtọ́jú lọ́wọ́ gẹ́gẹ́ bó ṣe sọ ọ̀gá ológun náà tẹ̀síwájú pé ohun gbogbo ti ń padà bọ̀ sípò kí aráàlú lọ fọkàn balẹ̀ ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí ẹ ṣé wo bẹ́ẹ̀ ti ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ a retí láti ìjọ ẹ. ṣe ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣòní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣe ni kò ṣe ni kò kọ́ ẹ tó kọ́ aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.